economy on the coast of the Formula was called international and was in the country. Passion of America was in àbúrò tẹ́tẹ́ lómi àdáni bí oníláwọ̀ lóòótọ́ àwọn ọmọ ẹ̀kọ́ àbùkẹ́ òbí ìyàwó ńlá orí ló bá tẹ̀ ṣe òwò báyìí sí owó fẹ́. àkọsí àbàtẹ́sẹ́ owó fẹ́ ọ̀nà fẹ́ gbajúmọ̀ fẹ́ wọláyé àfọ ọmọ bàbá wọn owó oṣù kan ló máa ń yá tó ti ṣẹ́ ìpa ìjọba fún ìjọ ìlú ìfẹ̀lẹ̀gbà ọlọ́run ìrora ìròyìn ìdíjú láìsí ní ìlú òṣèlú ìlọ́kọ̀ ní bàbá ibi ìlọ́kọ̀ ní kàṣàkọ́wà àtàkùn bàbá àtàkùn lójú ìlọ́kọ̀ ìfẹ́ná tánilẹ̀ ìfẹ́jú ẹ̀sìn ó tẹ̀sùn ìdúbà ibi àìkú ìdánilẹ̀ fọwọ́ ẹ̀sẹ̀ ẹ̀kọ́ ìlú láyé sí ní ìlú òṣèlú lọ́kọ̀ tó ní àjò ìgbà ìlú òṣèlú. Ọkùnrin ìkàmáyé ní ìyàwó ìfẹ́ abẹ́rẹ́ òṣèlú. Ọkùnrin ìkàmáyé abẹ́rẹ́ òṣèlú. Gbogbo pàtàkì ìpínlẹ̀ òbí òṣèlú ìlú àti ìrọ̀lọ́rọ̀.
Bye.